ìlú wo ìlú dáadáa ni o, wàláhì alazim. Lára àwọn tí wọ́n ń ṣe dìfáàrùn fún àyè ńlá ní Markaz, tí wọ́n ń ṣe dìfáàrùn fún bàbá Mọ̀lánà Mudeerul Markaz, aláwọn èèyàn dáadáa nínú ìlú náà. Nínú wọn ni àfáwà Rọ̀hìmíyà, nínú wọn ni àfáwà Gáúsù, bẹ́ẹ̀ 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 láwọn èèyàn dáadáa nínú ìlú yẹn, ló fi ń hàn wá wípé ìlú yẹn ìlú dáadáa ni, ìlú àlùbáríkà sí. Àtàwọn mọ́rkàzì tá à ń rí ń bẹ́ẹ̀, mọ́rkàzù sàbáàbù ni, mọ́rkàzù gbogbo àwọn mọ́rákìzì yẹn ló jẹ́ àmọ̀ wípé ìlú yìí ìlú àlùbáríkà ni. Àmọ́ àwọn eléré ibú kan wà nínú ìlú yẹn. Ẹ gbọ́, àwọn èèyàn jákujàku kan wọ́n bẹ nínú ìlú yẹn. Àkọ́kọ́, àfáàròyìn àwọn èèyàn kan, arákùnrin kan lọ bá ọ̀jọ̀gbọ́n, ó lọ bá àfáà kan. Qala rajulun li hakimin allimni tawadu'. Arákùnrin kan lọ bá àfáà ọ̀jọ̀gbọ́n kan, ó wá ní kọ́ mi ní ohun tí ń jẹ́ ìwà ìrẹra ẹni ńlẹ̀, ìtẹríba. Ó ní kọ́ mi ní ohun tí wọ́n ń pè ní wà bẹ́ẹ̀. Faqala al-hakim, arákùnrin ọ̀jọ̀gbọ́n yìí wá sọ fún yín pé iza ra'ayta man huwa akbaru minka faqul sabaqani ila al-a'mali as-salihah. Ó ní ọjọ́ tó bá ti rẹ́ni tó ju ọ lọ, tó bá rí ẹni tí ó ju ẹ lọ, tó mọ̀ pé kò dàrú lọ́jọ́ orí, kìí ṣẹgbẹ́, nínú mímọ̀ kìí ṣẹgbẹ́, nínú jẹ́yàn kìí ṣẹgbẹ́, níbi ohun tí ń darí kìí ṣẹgbẹ́, kọ́kọ́ gbà nínú ọkàn rẹ wípé eléyìí ti ṣáájú mi bí iṣẹ́ rí, eléyìí ó ṣáájú mi bí àwọn iṣẹ́ rí, kọ́kọ́ gbà bẹ́ẹ̀, juwọ́lẹ̀. Kí ló ń ṣẹ̀yìn ọmọ ìfisádù yìí, ẹ̀yin ọmọ ìfisádù níwò yìí? Kí ló ń ṣe yín tára ti yín ìbalẹ̀? Wàzírù ẹnu ń jáwáyà àti mufti ẹnu ń jáwáyà wọn. Kí ló ń ṣe yín tára ti yín ìbalẹ̀? Kí ló ń ṣe yín tára ti yín ìbalẹ̀? Tí bá gbàlagbà ní wàzírù ẹnu ń jáwáyà, tí bá gbàlagbà lẹ́yìn, ẹ wá sọra yín di ìtọ́wọ́ àwọn ọmọdé níbi àìpọ́nra ẹni lé. Ṣẹ́yìn nìkan lẹ wà nínú ẹbí yín? Kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ ti yín nìkan ni wọ́n mú sẹ́nu? Ẹ check ara yín náà. Ẹni smart yẹn ti tàn kámẹ́rà sójú, ṣẹ́gbẹ́ ni wá ni? Ẹni smart ẹ ti tàn kámẹ́rà sójú. Tí ẹ bá wá tàn kámẹ́rà sójú yìí náà, àárín fín ẹ fẹ́ máa ṣe. Ṣé mùdírù wà level yín ni? Ṣé Mudeerul Markaz ṣọ́ wà level yín ni? Ẹ wọ̀ máa ṣe fáàrí, ẹ lọ Asia rí, ẹ lọ kíní kan, and so what? Ṣé ẹ nítumọ̀ nù owó ń bẹ̀ ni? Pẹ̀lú gbogbo Asia rí yín náà, ṣe bẹ́ẹ̀ rú lẹ̀ ń ṣe. Ṣọ́rọ̀ yín nítumọ̀ ni? Àgbàlagbà ní kí ni ò jẹ́ kẹ́yìn wà ní Raabitah? Ta ló lé yín? Tó rẹ́ni tó bá rí yín tẹ́ bá jáde, àwọn bàbá Raabitah, bá ṣe báyìí,
bí Sheikh Adam ṣe ṣe ní kí ló dé tẹ̀yìn tó jẹ́ pé ẹ̀yin gan-an lẹ ti ń fọ̀rọ̀ ránṣẹ́. àìsílẹ́kọ̀ọ́ náà nìyẹn, àìlẹ́kọ̀ọ́ káwọn èèyàn tó bọ́n ti tó yẹn, káwọn ìmáàmù Ẹ̀gbá, ìmáàmù Èkìtì, ìmáàmù Ìbàdàn, ìmáàmù Ìjẹ̀bú láwọn àgbàlagbà ń Mọ̀lánà Mudeerul Markaz kí wọ́n tó bọ́ ṣe tó yẹn, kẹ wà lẹ́yìn gànà kẹlẹ́ ń fọ̀rọ̀ ránṣẹ́ sí wọn. ṣe rí bá àìlẹ́kọ̀ọ́ ni, àìlẹ́kọ̀ọ́ àìgbà ẹ̀kọ́ òun ni. ìwà tó wà lára àwọn èèyàn tí wọ́n ń gbé bọ̀ ní asírul jáhìlì tọ́lọ̀ fi ń sọ fún wa suratul hujurat wípé innal ladhina yunadunaka min wara'il hujurat aktharuhum la ya'qilun walau annahum sabaru hatta takhruja ilayhim lakana khayran lahum wallahu ghafurur rahim. ṣé mọ̀ any small thing tó bá ṣẹlẹ̀ báyìí ẹ fẹ́ bá Mudeerul Markaz sọ̀rọ̀, ìyẹn wàzírù ẹni ń já wáyà yẹn, ta lẹ́yìn? ta lẹ́yìn? so ìwà àìlẹ́kọ̀ọ́ tẹ́ ń wù yẹn òun ló mú ọmọ lásán yẹn tóun náà lóun jáde tó ń fún tó lóun sọ̀rọ̀ sí Mudeerul Markaz odidi ọ̀rọ̀ lọ́rọ̀ tiẹ̀ yìí. àmọ́ kí n gbé lórí ẹ̀yin tẹ́ jáfa ẹ̀, odidi ọ̀rọ̀ òun lọ́rọ̀ tiẹ̀ òun bọ̀ mbẹ́. so ẹ̀ ń jáde ẹ̀ ń dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ náà, tó bá ṣe é báyìí ṣe mọ̀ pé ohun tẹ́ ẹ bá ṣe lénìí yóò dìtàn àwọn èèyàn kan náà wọ́n máa ṣe é lọ́la, wọ́n máa ṣe gbá kan. àní ta ló lè yín rọ́bí tó? question ni. àìfẹ́ tẹ̀ àìfẹ́ gbà yín náà ṣé lè ké oyin ju Markaz lọ ni? ilé ké oyin ṣojú Markaz lọ ni? ṣáwọn tó bí yín ju Sheikh Adam lọ ni? ilé ké oyin ṣe ṣojú Markaz lọ? ṣáwọn tó bí yín ju Sheikh Adam lọ ni? so kí ọkàn yẹn kọ̀ dípẹ́ta kó mẹ́fẹ̀ẹ́ dúra rẹ kalẹ̀ níwájú tani? ẹ wọ́n máa ṣàrífín àwọn èèyàn kan bàbá rẹ̀ ọ̀tọ̀ ni ohun tó gbé lẹ̀, òun náà gbé míì lẹ̀, ó yapa sí bàbá rẹ̀. tá lẹ́yìn? kí lẹ mọ̀ tí wọ́n ń pè wípé èèyàn yapa sí nǹkan? azí àrítẹ lọ ṣó yọ lára yín ni? àwọn ọmọ ìdádí kọ́ ló ń tún yín ṣe tẹ̀lé dálkùránì kéni. nítumọ̀ náà nínú wo ń bẹ̀ ṣe nítumọ̀ ni? ṣe bẹ́ẹ̀ rú lẹ̀ ń ṣe? ẹrú ni yín. ẹrú ni yín. okó wa ń rùn lára yín. mo ti sọ́nà fídíò mi kan rí, ẹni tó bá rí yín yóò máa gbórin gbà kò sí àdọ́rà lára ẹni yìí, ẹni ṣe rí báyìí, kò sí sàkọ́fà, kò sí kankan. so bàtẹ́ ń hùwà ìlẹ́kọ̀ọ́ kò ní fi ọmọ lásán yẹn, ọmọ lásán ọmọ kéwì yẹn kò ní fi lẹ́nu láti máa jáde máa sọ̀rọ̀ sí Mudeerul Markaz. mo bọ́ sórí tiẹ̀. ohun tèmi ó kọ́kọ́ sọ, ìjọba Nàìjíríà yìí tí wọ́n bá mọ ohun tí wọ́n fẹ́ ṣe, tí wọ́n bá mọ ohun tó yẹ kí wọ́n ṣe, irú eléri ibú ọmọ lásán yẹn, eléri ibú ọmọ lásán yẹn kò kọ́kọ́ yẹ kí irú ọmọ bẹ́ẹ̀ kó wà nù ìlú. ẹni tó yẹ kí wọ́n kọ́kọ́ gbé ni. tíjọba bá mọ ohun tí wọ́n ṣe ní South West yìí, because
ẹni yìí àìmọye agendas ló ń push ní orúkọ ẹ̀sìn tó fẹ́ fi dalẹ̀ Yorùbá yìí rú. Tíjọba bá mọ ohun tí wọ́n ń ṣe, àwọn ọlọ́pàá, àwọn DSS tí wọ́n bá mọ ohun tí wọ́n ń ṣe, ọmọ lásán yẹn kí wọ́n kọ́kọ́ gbé e náà. òun ló ń sọ̀rọ̀ ṣẹ̀ríà tẹ́ ń push yìí, ṣé secular state níbi tí òun ṣe Muslim dominated state tó jẹ́ pé wọ́n jọ pín percentage ni tó súnmọ́ ara wọn, ṣé ibẹ̀ ló máa ń impose ṣẹ̀ríà léèyàn lórí? ṣé ẹ fẹ́ impose ṣẹ̀ríà láwọn kan lórí? ṣé mo ń pẹ́ ọ̀rọ̀ tí ò mú làákà ìdání ni? a dẹ̀ ń sọ ẹ̀ ń kóra yín jọ ẹ lọ ń kọ́ àwọn zálà náà wọnú ilẹ̀ Yorùbá yìí, ẹlẹ́ ń fọ́ọ̀mù kinní kan nítorí ẹ̀ ṣáà fẹ́ gbà fún rọ́bìtọ̀ yìí náà. nítorí ẹ̀ fẹ́ gbà fún rọ́bìtọ̀ yìí náà. ọmọ lásán yìí òun náà ló jáde ló ń sọ̀rọ̀ ìwọ ni mọ́ṣáláṣí kankan kọ́ wà nígbà kankan kọ́ wà. là ń sọ fún ẹ pé ó gọ̀ ó rìn dìn, ó gọ̀ gan ó dẹ̀ rìn dìn. tó o bá rìn dìn wàá ka ìtàn. mo dẹ̀ mọ̀ pé gbogbo èyí tó ń ṣe yẹn náà ó fẹ́ fi tako Islam fi Nàìjíríà tí bàbá kọ ni. mọ́ṣáláṣí tó sọ pé wọ́n kọ́kọ́ kọ́ tó jẹ́ pé Ìwó ló kọ́kọ́ kọ́ yẹn, mọ́ṣáláṣí Ọ̀yọ́ lé ṣáájú ẹ̀ lọ́wọ́ ní Islam fi Nàìjíríà wà bá. lọ́wọ́ ní al-Islam fi Nàìjíríà wà bá wípé mọ́ṣáláṣí Ọ̀yọ́ lé 1550 ni wọ́n kọ́. 1550 òun ni wọ́n kọ́. Sheikh Muhammadu Nafawi lẹ́ni tó kọ́ mọ́ṣáláṣí sínú Ọ̀yọ́ lé ń bẹ̀ ní 1550. mọ́ṣáláṣí Ìwó tó ń sọ yìí tí wọ́n kọ́ lásìkò ọba Muhammad Lámúyè yìí 1755 ni. but kò yà wá lẹ́ni tó jẹ́ ọmọ bíbí inú Sheikh Adam ó wá jókòó tì yín ẹ̀ ń pàtàn kítàn níbẹ̀, ó dákẹ́ ó ń wò yín. so ṣebí bẹ́ẹ̀ ṣe fẹ́ kí Mudiru rí nìyẹn, kẹ́ ẹ mẹ́ sọ̀rọ̀ kó mẹ́ mọ̀ tàn kó mẹ́ sì lè dìfẹ́ǹdì ó tọ́. ohun tí Mudiru dọ̀tá yín sí nìyẹn. ta ló lé yín Raabitah? ẹni tó lé yín nú rọ́bìtọ̀ ọ̀hún ta ní? torí ẹ̀ ń jáde bíi wípé ẹ̀ ń pọ̀tré àwọn bàbá yẹn nínú rọ́bìtọ̀ bíi wípé wọn ò fa ẹ̀ mọ́ra ní o, wọn ṣe kinní kan o. ta ló lé yín nú rọ́bìtọ̀ yẹn? ta ni ẹ̀yin bá dà? but bí táwọn bàbá yín ò ṣe sí ẹ̀ lè jẹ́ ń bẹ́ẹ̀. bí táwọn bàbá yín ò ṣe sí ẹ̀ lè jẹ́ ń bẹ́ẹ̀. ọjọ́ táwọn Sheikh Adam ń ṣiṣẹ́ ibú làwọn bàbá yín wà. torí ẹ̀ ń jáde ẹ̀ ń advice rọ́bìtọ̀ fún kíni? wọ́n sọ rọ́bìtọ̀ dọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ kíní kan. ọ̀rọ̀ òṣèlú wo ni wọ́n sọ ọ́ dá? ó dá wọ́n mú ẹni tó aspire, ṣé aspirant náà ni, tó jẹ́ presidential candidate kan nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ mùsùlùmí, mú jáde. presidential candidate kan tó jẹ́ mùsùlùmí, mú jáde. so báwo la ṣe lè rẹ́ni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ Yorùbá kẹ́ ẹ ní káwọn bàbá yìí máa sọ̀rọ̀ ẹ̀ wípé ẹ jẹ́ àfúnra o, nǹkan wà tí ó ṣe fún ìsìláàmù o. ìgbà tó ń gbẹ́rọ̀ rọ́bìtọ̀ kalẹ̀ ẹ̀sìn, ṣé kò ní ohun tó fi support? tó bá jẹ́ pé ẹ̀yin wèrè yìí náà, ẹ̀yin wèrè ọlọ́pọlọ dúdú yìí, tó bá jẹ́ pé ẹ̀yin náà dúró ore ni,
ṣe bí nǹkan àjọṣe ni àbí kí ló ń jẹ́ rọ́bítọ̀? ọ̀tẹ̀, ìlara, ibi táwọn bàbá yín ò ṣe sí ẹ fẹ́ jọ̀gá ń bẹ̀, ẹ fẹ́ máa pàṣẹ ẹbẹ̀, kò pọ́síbù. ẹ wá ń dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́, àtọmọ lásán àtọ̀gá ẹ̀ ọlọ́pọlọ dúdú ẹ ń dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́. ohun tí mo kọ́ wọ́n fẹ́ bí báwo ni ọba Christian ó kò náà pẹ̀lú Mudeer, ṣe rí ibi tẹ́ àbòsí kọ́kọ́ wà fẹ́ni tó bá ń wo fídíò yìí. òun ni pé ibi tí àbòsí kọ́kọ́ wà òun ni pé kí èèyàn kọ́kọ́ sọ pé Mudeer ló yan ìmáàmù tuntun yẹn, ṣe rí pé irú ẹni bẹ́ẹ̀ olórí ibú èèyàn ni tí ó dẹ̀ lè pàdé ìyọ́nú Ọlọ́run kálkìámọ̀ Ọlọ́run fi dé. kí èèyàn kọ́kọ́ dúró wípé Mudeerul Markaz o, àwọn ni wọ́n yan ìmáàmù eléyìí, wọ́n kò náìfù, wọ́n pàdé àpòpọ̀ pẹ̀lú ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ọba Ghandi, láti yan ìmáàmù eléyìí. ṣe mọ̀ pé olórí ibú èèyàn ló ń ṣe bẹ́ẹ̀ tí wọn dẹ̀ ní rí dùnnú pẹ̀lú ògo Ọlọ́run, àyàfi tẹ́ ẹ bá dẹ́kun kẹ́ ẹ máa bà bàbá yẹn lórúkọ jẹ́. kò sí nǹkan tẹ́ ẹ sọ o, kò sí nǹkan tẹ́ ẹ kí ń sọ. Felix Nola ó bú sábẹ́ principal, mo mọ ibi tí Mudeer ti di principal fáwọn òpònú tó láwọn lọ jámíà. Mudeer ni principal. Subhanallah. nítorí ẹ fẹ́ ṣọ̀tẹ̀, ẹ fẹ́ ṣe ọ̀tẹ̀. gbogbo àwọn olórí ibú kan náà, àwọn olórí ibú ọmọ kan, àwọn olórí ibú méjì kan pàtàkì kan, ẹ̀sà òfò àti olórí ibú kan, èyí náà gbogbo wọn àtàchì ara wọn síbi tí wọ́n àtàchì ara wọn mọ́ nílé kí ó tó wà ń bàdàn yẹn. fùtúhù àbí nǹkan kan nìyẹn pé ra ẹ̀. àwọn olórí ibú méjì yẹn lórí ọ̀rọ̀ rọ́bítọ̀, kí lẹ fẹ́ gbà? kí ni contribution bàbá yín nínú rọ́bítọ̀ tó jẹ́ pé rọ́bítọ̀ ní gbogbo ìgbà? kí ni tẹ́ fẹ́ gbà ń bí ọ̀rọ̀ rọ́bítọ̀? ẹ ti lẹ́ẹ̀ bá wọn ṣe, wọ́n ti dáwọn ẹgbẹ́ mi ilẹ̀, ẹ lọ́jọ́ yẹn. kí ni criticism yẹn gbogbo ìgbà lórí ọ̀rọ̀ rọ́bítọ̀? àtìkan náà arìgínní, ajàgínní, aṣegbá kan. kí lẹ fẹ́ gbà? kí lẹ fẹ́ gbà? tó bínú Mudeerul Markaz ṣe ń dùn yẹn, inú yín bàjẹ́ àbí? ẹ ní rí ìdùnnú lọ́jọ́ alẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. tó bá jẹ́ pé ìdùnnú bàbá yẹn ló ń bí yín nú, Ọlọ́run mọ bà yín nú jẹ́ tálkìámọ̀ Ọlọ́run fi dé. so ẹ fẹ́ advice, ẹ ń pariwo ọba Ògbómọ̀ṣọ́ kíníkan Mudeer kò náìfù pẹ̀lú ẹ̀. kò náìfù wípé kíni? kò náìfù wípé kíni? ọdún wo ni wọ́n ti ń fa ọ̀rọ̀ ó ṣe ìmáàmù kò ṣe ìmáàmù? ṣé Mudeer dá sí ni? but everybody bá ní representative wọn ìlú kankan nínú rọ́bítọ̀. báwo l'Ògbómọ̀ṣọ́ ṣe lè máa present ìmáàmù méjì? ṣé ìmáàmù méjì ní Ìbàdàn ni wọ́n provide fún Raabitah ní ìmáàmù méjì la ní o? ṣé méjì ní tẹ̀gbá ní tàbẹ́kúta? ṣé méjì ní tèkìtì ní? báwo l'Ògbómọ̀ṣọ́ ṣe lè ní méjì? so tí wọ́n bá ń sọ wípé wọn ò dẹ̀ ṣàdédé dá sọ̀rọ̀ yẹn gan. rọ́bítọ̀ yìí tó lọ, conference tó lọ tí wọ́n ṣe ń Jẹ̀bú Òde, làwọn yìí àwọn ọba tí wọ́n wá ń gbà ní tí wọ́n wà nínú Ògbómọ̀ṣọ́ ń bẹ táwọn ìlú wọn wà lábẹ́ ni wọ́n ti ń sọ pé kí rọ́bítọ̀ bá wọn dá sí.
Raabitah dẹ̀ gbá wọn ìgbìmọ̀ dìde, wọ́n dẹ̀ béèrè bọ́rọ̀ ṣe jẹ́, wọ́n lọ inú ìdílé náà, wọ́n lọ́dọ̀ ọba, wọ́n lọ gbogbo ẹ̀. Ṣé Raabitah dájọ́ ni? Ṣé wọ́n sọ pé ìmáàmù kan làwọn fà lẹ̀ ni? Ṣèbí wọ́n wádìí ọ̀rọ̀ ni, pàtí wọ́n sì rí bọ́rọ̀ ṣe rí. Kódà kábíyèsí, ẹni tẹ́ ẹ bá fà á lẹ̀, tẹ́ ẹ bá fà á lẹ̀, tẹ́ ẹ sọ pé òun ni imam, òun ni Raabitah ó approve, ni wọ́n ó dẹ̀ recognize bí imam Ogbomoso. So kí ló burú náà ọ̀rọ̀ yẹn? Kí ló burú ń bẹ̀? Tẹ́ ẹ tún ti bẹ̀rẹ̀ sí ní ba bàbá yẹn lórúkọ jẹ́ láti jẹta. Kí ló dé? Báwo la ṣe rí báyìí? Ṣebí mùsùlùmí lẹ pera yín? Ẹ wá lẹ̀ ń dá sọ̀rọ̀ yẹn. Báwo ni kìrìsìtẹ́nì, báwo ló ṣe lè yan kíníkan kíníkan kíníkan? Ẹ̀sìn wo ni Aláàfin ṣe? Aláàfin, ẹ̀sìn wo ni wọ́n ṣe? Ìgbà tí wọ́n yan ìmáàmù Ọ̀yọ́, ẹ mà sọ wípé kò ń ṣe Sálàfí ló yan ìmáàmù Ọ̀yọ́, nígbà tó jẹ́ pé appointment yẹn dè ní. Ẹ sọ̀rọ̀ ń pẹni tó yan ìmáàmù, àmọ́ gbà tó bá Gándì yan ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ sí, ẹ mọ̀ pé kìrìsìtẹ́nì déédéé dà. Aina al-adala? Dọ́gbadọ́gbadà. So ohun tá à ń sọ fún yín nìyẹn, wípé ẹ̀sìn kọ́ lẹ̀ ń ṣe, ẹ̀sìn lẹ̀ ń ṣe. So ìyí olórí bú tó wà ní Belfast yẹn, àtàwọn tó bá jọrú ẹ̀, ọmọ oníyàwó mẹ́jọ, ọmọ òfò yẹn náà, gbogbo wọn jáde. Tí kábíyèsí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ṣé ẹ bá fẹ́ ṣe é dáa, wàláhì ó yẹ kẹ́ ẹ gbé gbogbo àwọn olórí burúkú tó ń bà yín lórúkọ jẹ́ yìí, torí wípé ohun tí wọ́n fẹ́ dálẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ yẹn, ohun tí wọ́n fẹ́ dálẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ yẹn, kò sẹ́ni tí wọ́n bí e tó lè dárú ẹ̀ lẹ́nu ìlú ẹ̀. Ọmọ lásán àtàfáà rẹ̀ ọlọ́pọlọ dúdú, àtàfáà rẹ̀ ọlọ́pọlọ dúdú, ṣé wọ́n lè jáde bẹ́ẹ̀ kí wọ́n tako appointment Olúwo nílùú Ìwó? Ṣọba Olúwo wọ́n lè sọ nǹkan kan káwọn olórí ibú ọmọ yìí, àwọn olórí ibú má ṣàǹfààní yìí, kí wọ́n jáde kí wọ́n máa sọ yìí pé wọ́n ṣe lè yan lágbájá báyìí, wọ́n ṣe lè yan lágbájá báyìí. Ṣáà mọ ọ̀tẹ̀ tẹ́ fi yan ìmáàmù ìlú ni nínú Ìwó ń bẹ̀? Ṣáà mọ bẹ́ẹ̀ ṣe lé èèyàn kan kúrò ní mọ́ṣáláṣí ń bẹ̀ ni? Ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ tá a sọ. Ṣáà mọ bẹ́ẹ̀ ṣe fúyẹ́ ọ̀tẹ̀ àwọn ẹrú yìí, àwọn ọmọ ẹrú yìí, àwọn jákujàku tó ń jámọ́ nǹkan nínú Ìwó yìí, tẹ́ ń kílèmù wípé ẹ tó bá kan. Ẹ̀bí yín kọ́ o, ẹ̀bí yín kọ́. Ọmọ Markaz tá à ń rí tó ń bá yín ṣe yìí náà ni tẹ́ ń perú wọn wá sí. Ta bá ń jà bí ká kú ni, kéèyàn má dá wọn ọ̀tá àfà rẹ̀ mọ̀. Wọ́n wá ń gbé yín gẹ́gẹ́. Ṣé fẹ́ yín lẹ́rù pọ́n ní àbọ̀ ń fi yín bá Mudeeru jà? Wọ́n gbé yín gẹ́gẹ́, ẹ̀yin náà wá ń dagbádá, ẹ̀ ń da gbogbo ẹ̀, ẹ̀ ń lọ bí nǹkan tí wọ́n ń ṣe. Ẹ̀bí yín kọ́, wàláhì ẹ̀bí àwọn ọmọ lásán, àwọn ọmọ jákujàku inú Ìwó yẹn kọ́. Àwọn ọmọ Markaz náà la tara wa lọ́pọ̀. Bíjà bá tẹ̀ wà láàrin àti Mudeer, ṣé irú àwọn èèyàn téèyàn bá ṣe nìyẹn? Ẹni tí ò nífẹ̀ẹ́ àfà ẹ̀ ní, ṣóun ló fẹ́ nífẹ̀ẹ́ ni?
tólúwo bá ní right láti appoint èèyàn táwọn sọ wípé olúwo ni wọ́n ní right láti yan waziri, ni wọ́n ní right láti yan mufti, ni wọ́n ní right láti yan imam. Kí ni ẹ̀ṣẹ̀ ọba Gandhi? Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, kí ni ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n bá yan imam nínú ìlú wọn? Kí ni ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n bá yan imam nínú ìlú wọn? Kí ni ẹ̀ṣẹ̀ wọn? Ṣé wọn ò ní right láti yan ni? Ṣé wọn ò ní right láti yan ni? Gbogbo yín wọ́n ń jáde ọba ṣe kinní kan. Ta ló yẹ kún yàn? Ṣẹ́yìn lẹ fẹ́ wá yàn fún wọn ni? Ẹ wá ń kọ́ ìmáàmù yìí, ẹ kọ́ fáfá, ẹ kọ́ sọ́ba rẹ̀, kò lápọ̀nlé fún ọba, ẹ kọ́ ọsẹ́ bí, kò lápọ̀nlé fẹ́ bí ẹ kọ́ sáfà ẹ̀, kò wu àpọ́nlé kan sáfà ẹ̀. Ta ló mú? Ta ló mú? Sójú ọba ìlú ẹ̀ lọ ni? Sójú ìdílé ẹ̀ lọ ni? Sójú ìlú ẹ̀ lọ ni? Sójú àfáà rẹ̀ lọ ni? Èèyàn kan jẹ́ bá yín dánrú ẹ̀ wò nù wò. Dédé ohun tẹ́ ń sọ sí ọba Gandhi yẹn, ṣé èèyàn kan jẹ́ bá yín sọrú ẹ̀ sọ́ba Olúwo? Alápọ̀nlé èèyàn ni ọba Olúwo lọ́dọ̀ wa, torí wípé aláwọn ọmọ ẹ̀wò tán jọ mọ rí tán ṣe dìfáàwọ̀ fún bàbá Mọ̀lánà Mudeerul Markaz, tí wọ́n dẹ̀ ń ṣe dìfáàwọ̀ fún Markaz. A máa wo tiwọn. Àmẹ́yìn eléri bú ọmọ yìí, ẹ̀yin ọmọ ìfsáàdù yìí, ẹ ṣáà fẹ́ já dáwọ́lá Markaz kó jẹ́ pé ẹ̀yin ni wọ́n máa gbé sókè, wọ́n máa gbé yín sẹ́gbẹ̀ẹ́ Markaz láti bo síbo. Lọ́jọ́ tí bàbá wa àfáà wa tí wọ́n ń ṣiṣẹ́, bó làwọn bàbá ti yín wà? Ibo ni wọ́n wà? Ṣébi téèyàn ò ṣe sí èèyàn fẹ́ jẹ́ ń bẹ̀ ni? Ẹ̀ ń sọ̀rọ̀ Raabitah, ẹ̀ ń sọ̀rọ̀ ọgbà kan. Kí ló dé táwọn bàbá tí yín tí wọ́n nírú àìdíà yẹn láti dálẹ̀? Tó bá ti wá rí èèyàn kan tó ní aáwọ̀ pẹ̀lú Mudeer, ẹ wá máa gbé wá láti fẹ́ fi kàùntà Mudeer ṣá, ibi kan lè mọ̀ pé ẹ̀yin lẹ dá, ẹ̀yin ni kinní kan. Tá lẹ́yìn? Wọ́n gbó nílé ìyọ̀tọ̀ mi yẹn náà wá, ó wá ń sọ̀rọ̀ kò gbá kò gbé sí Mudeer ń bẹ̀. Olórí ibú ọmọ sì nìyí o. Olórí ibú ọmọ tí gbogbo ẹbí náà ti mọ̀ pé olórí ibú leléyìí. Ọ̀nà tí bàbá rẹ̀ gbélẹ̀ tó yà nítorí owó. Tí Mudeer bá rí bíi tiẹ̀, wọ́n ti wú sáré bàbá wọn. Tó bá yẹ olórí ibú ọmọ bíi tiẹ̀, wọ́n ti wú sáré bàbá wọn. Àmọ́ wọn èyí ṣe olórí ibú ọmọ ni, ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ni. Ọmọ tó mọ iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe tó dẹ̀ gbé dáadáa, òun ni Mudeerul Markaz. Ó mọ pàtàkì iṣẹ́ yẹn, ó ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ kó ṣe. Òun ni bàbá Mudeerul Markaz. Nítorí wọ́n lọ ní ìwò yẹn, ó lọ ń sọ̀rọ̀ yìí pé ọmọ kan ó gbẹ́sẹ̀ síbi kan, ó ṣe kinní kan. Ìwọ bá àwọn eléyìí dúpẹ́ o, àwọn ò kúrò níbi tí bàbá wọn wà. Wọn ò kúrò níbi tí bàbá wọn wà. Òun náà láyé wọn ò ṣe kọjá ní ìwò yẹn. Èyí tó tún ló jáde síta nù wọn. Táyé ń pọ́nlé tó ń sọ yìí pé kinní kan. Ó ń pàdé ọmọ kéwú ẹ̀ lẹ́pọ̀t. Òun ló tún ṣe sẹ́ọ̀fì, kò ń ṣe ọmọ kéwú ló ń sọ yìí pé àfáà mi ẹ jẹ́ ń bá yín ya sẹ́ọ̀fì. Àlùkò ń rùn lára yín. Oko ń rùn lára yín. Mo sì ń sọ fún yín, kéwú tẹ́ ń pàpè mọ́ra ẹ̀ yẹn, kéwú tẹ́ ń pàpè mọ́ra ẹ̀ yẹn, èyí tó bá bíire nu yín, torí ẹ fẹ́ máa ṣe bí pẹ́yìn náà ti tó tán pẹ̀lú àwọn ọmọ káàkiri. Èyí tó bá bíire nu yín, mo tún sọ, èyí tó bá bíire nu yín, máa fún yín láwọn àfáwà mẹ́ta kan. Markazi ni wọ́n tí ó dàrú, tó bá bí yín rí ẹ jáde.
kẹ́ ẹ kọ́ọ̀lù fún debate àti yìí tẹ́ máa sọ pé òun ló mọ fíkì jù nù lù yẹn tó bá bí yín rí ẹ jáde. àfáàwà Al-Misri àfáàwà Mutiullah sì ní òbí wa àti àfáàwà Hariri àwọn mẹ́ta yẹn wallahi al-azim mo tún fi Ọlọ́run búra gbogbo bí kéwu yín bá ṣe tó ń ṣe sí kéńjì mọ́rkáàzì lẹ́ fi ń ṣeré. ṣé ẹ rò páwọn èyí tẹ́ ń pè mọ́ra tí wọ́n ń to pépà kiri ní wàásì ṣé ẹ rò páwọn èèyàn ní fèsì wa ni àwọn tó ń jòdè kiri tó jẹ́ láyéláyé làlá máa di tẹ̀síwájú ṣé ẹ rò páwọn ní fèsì wa àbáwọn olórí bútẹ́ ń kó má bẹ́ tó ń sọ̀rọ̀ Mudeerul Markaz bí ó ṣe dá nínú òun bẹ́ẹ̀ tó ń yìn yín wípé ẹ̀yin lẹ́ ń tún ẹ̀yin bàbá yín ṣe ẹ̀yin bàbá yín tó dáadáa báwo ni structure lè kéwu yín ṣe rí nígbà tí bàbá yín wà láyé báwo ló ṣe rí nísìn family house yín ń bẹ báwo ló ṣe rí báwo ló ṣe rí nísìn àwọn nǹkan tẹ́ ń produce dà sáyé mélòó ló jáde sáyé àwọn èyí tó ń jáde tó ẹyọ ọ̀kan tó jáde nílé kéwu yín agbe náà ló ń ṣe agbe ló ń ṣe kiri agbe òun ló ń ṣe kiri. so iye olórí ibú ọmọ lásán yẹn sọ̀rọ̀ náà kò sẹ́kọ̀ọ́ ó làágùn bí ẹlẹ́dẹ̀ tí à ń jẹ gbogbo aṣọ ó làágùn sí ta ló irú olórí ibú wò lọ fún lóye yìí ó sì jọdọ ọjọ́ tó yẹ bá dọ́dọ̀ olórí ibú àwọn olórí ibú sàlàfíà yìí ni gbogbo nǹkan máa ń dàrú gbà tí mọ̀ọ́mù Ẹ̀gbá ẹ̀ ṣe sálàfíìsìn sílùú Ẹ̀gbá ò ní fọkànbalẹ̀ ìmáàmù Ìbàdàn gbà tí wọ́n ṣe sálàfí sílùú Ìbàdàn ò ní fọkànbalẹ̀ ìmáàmù Ìjẹ̀bú gbà tí wọ́n ṣe sálàfí ṣé kò ní fọkànbalẹ̀ ìmáàmù Kòròdú gbà tí wọ́n ṣe sálàfí ṣé kò ní fọkànbalẹ̀ èyí náà wo àwọn ìmáàmù ṣètàn wá rọ́bítọ̀ náà ẹ wò wọn àwọn ìmáàmù Òṣogbo àwọn ìmáàmù alálùbáríkà ó ṣe jẹun tẹ́yìn yìí bá jẹ èyí tẹ́ jẹ́ sálàfí ibi tẹ́ ẹ bá ti joyè kò kí ń nísinmi kódà àdúgbò tẹ́ ẹ bá wà mọ́ṣáláṣí yẹn ò lè nísinmi ó ti fi hàn pé lérí ibú ní ẹ̀sìn kan lẹ̀ ń ṣe ẹ̀yin ọ̀tá ìsìláàmù yìí. so gbogbo táwọn èèyàn ń sẹ́ndì sí mi gbogbo fídíò tẹ́ ń sẹ́ndì mo ń rí o mo ń wò wípé àwọn eléyìí lẹ́sọ la máa ṣe àmọ́ ohun tẹ́mi ó sọ fáwọn ìjọba àtàwọn ọlọ́pàá àwọn DSS ẹ bá mọ ohun tẹ́ ń ṣe olórí ibú ọmọ lásán tó wà nínú ìwé yẹn wọ́n nídìí láti tírìtì ọ̀rọ̀ ẹ̀ torí pé ìjà ẹ̀sìn ni ó padà dálẹ̀. tẹ́ bá lọ wo àwọn Yorùbá pages yẹn náà fídíò ẹ̀ ni wọ́n máa ń gbé kó máa sọ̀rọ̀ á lọ ra abọ́n ní táwọn gan-an à ní gbà á lọ ṣe kinní kan ra abọ́n fún kinní ṣé ìsìláàmù nìyẹn ṣé ìsìláàmù nìyẹn ṣé jihadu nìyẹn ṣẹ̀ríà o tí wọ́n bá gbà ká ṣe ṣẹ̀ríà á para wa ní á ṣe gbá kan ní á ṣàwo kan ní lórí ibú ọmọ lásán yẹn. èmi sì ń sọ lọ́dọ̀ tèmi o wàláhì làzìm kò sẹ́ni tó ju kò sí àfáà náà tó ju Sheikh Adam lọ́wájú mi lọ́dọ̀ tèmi èmi ò mọ̀ ó lè jọ́dọ̀ ẹlòmíì àfáà kan ó lè Ibn Taymiyyah Muhammad bin Abdul Wahab igbá kan ó lè ju wàhálà tí wọ́n ní lọ́dọ̀ tèmi kò sáfà tó ju Sheikh Adam lọ lọ́dọ̀ mi kò sáfà tó ju Mudeerul Markaz lọ tuntun gbọ́ so kò sí bó ṣe lè tó kò sí bọ́dọ̀ orí ẹ ṣe lè tó kò sí bí kéwù ẹ ṣe lè tó tó bá ti láfa tèmi ló fẹ́ máa yẹ̀yẹ́ ayẹyẹ rẹ tá máa wọ ọ̀túrùtù lójoojúmọ́. mo ti sọ fún yín tí kéwù bá ń gùn yín ẹ jáde kẹ́lẹ́ challenge Markaz nítorí mo rí pé dáúlà lẹ fẹ́ jà sí ìjà lára lẹ ń jà kò ń sọ̀rọ̀ bóyá Ògbómọ̀ṣọ́ àbí ìmáàmù kìíní kan kẹ́ẹ̀kan ṣáàfẹ́ tákù Markaz ni ṣé ẹ rí ibi tẹ́ ẹ bá ìmáàmù yẹn dé
ṣé ẹ rí ibi tẹ́ ẹ bá dé ta ló lè kó ẹ̀yin sọ́ba yín nǹkan tẹ́ ń ṣe nínú Ògbómọ̀ṣọ́ yẹn ṣé ẹ lè gbá nù wò ṣé ẹ lè gbá tẹ́ ń kọ́ ọ sọ́ba ẹ̀ tẹ́ ń kọ́ ọ sáfà ẹ̀ ṣé wọ́n lè kọ́ ọ yín sáfà yín ṣé wọ́n lè kọ́ yín sínú ìdílé yín ṣé lẹ́yìn náà tó ni ṣé àmọ́ bẹ́ẹ̀ ṣe máa ń fọ̀rọ̀ ránṣẹ́ síra yín gbogbo ẹ̀yin ọmọ òfò yẹn ṣé àmọ́ bẹ́ẹ̀ ṣe máa ń fọ̀rọ̀ ránṣẹ́ sí ṣé lẹ́yìn tó ni. ẹ wọ́n máa yin àfa Sàwbáànì ẹ máa bú Mudeer ẹ máa yin àfa Sàwbáànì ẹ máa bú Mudeer tí wọ́n bá ń jà kí ló kàn yín ṣe lè ti yín tò ní. tó hàn sí mi ni o eléyìí preamble ni lẹ́sọlẹ́sọ ni tó bá bí ń rẹ ẹ jáde lórí ọ̀rọ̀ Mudeeru yìí ẹ jáde kẹtúnlẹ̀ ń sọ̀rọ̀ gbogbo eléyìí à ń fomi wọ́n lẹ̀ ni alálàṣẹ yín lórí ibú ọmọ lásán yẹn ìwọ àfa bẹ̀rẹ̀ látòrí ẹ̀ ò dẹ̀ fẹ́ kó pin lórí ẹ̀ náà àwọn wo ni bàbá rẹ̀ àwọn wo ló bí ẹ̀ àmọ́ṣẹ́ tí bàbá rẹ̀ ń ṣe ni olóòfin lè mọ iye àfa gbàtírú ẹ̀ ò jáde nínú ilé yín rí níwọ tó dàbí ẹlẹ́dẹ̀ yẹn wọ ẹlẹ́dẹ̀ dúdú yẹn tó sára jọ̀bọ̀lọ̀ yẹn ìwọ yìí náà ló ń sọ̀rọ̀ sí Sheikh Adam ẹ̀kọ́ tí Sheikh Adam wá ṣe nù wò ẹ sọ fáwọn èèyàn Sheikh Adam lọ mọ́sárì wọn gbà wọn lẹ́nu olórí bú ọmọ yẹn Sheikh Adam lọ mọ́sárì wọn gbà wọn ní ohun tí wọn bí àwọn àfa ẹ̀ rẹ kí wọ́n sọ àwọn àfa ẹ̀ wọn bí wọn rẹ kí wọ́n sọ bàbá àfa rẹ wọn bí wọn rẹ kí wọ́n sọ olóhùn sọ sí Sheikh Adam wọn gba Sheikh Adam kò ní ra gbá fún ẹ ìwọ àti tani wọn wá ń sọ̀rọ̀ ayé ń wò ó ẹ má pè mí o ẹni tó bá pè mí á ṣe kinní kan ta ló ń pe lórí ibú ẹ àwọn wo ni wọ́n ń pe lórí ibú ẹ àwọn tó ń pe lórí ibú ẹ náà ló lórí ibú èèyàn ta ni wọ yìí tí wọ́n ń pè ẹ tó nítumọ̀ ni wàá sọ kútùbà di battleground náà ni ó lọ́wọ́ àwọn kútùbà mi kò wò kan tí mò ń sọ lọ́wọ́ àwọn kútùbà mi èmi tí mo jẹ́ ọmọ kéwú fún mọ̀lánà Mudeerul Markaz lọ́wọ́ àwọn kútùbà mi kò wò kan tí mò ń sọ sáyé kò wò nǹkan tí mo yanjú lọ́jọ́ mẹ́jọ wàá sọ kútùbà di battleground ni wàá máa bú èèyàn ni wàá máa sọ̀rọ̀ fámílì ẹ̀ ọ̀rọ̀ ayé ẹ̀ kan ni wàá máa sọ ayé ẹ̀ tí ò nítumọ̀ ayé ẹ̀ tó ti dájúrú mọ́ra wọn òun náà máa sọ lórí múbàrí ọ̀rọ̀ tẹ̀ ọ̀rọ̀ ẹ̀gàn èmi yìí kán gbé kútùbà mi sẹ́gbẹ̀ẹ́ kútùbà ẹ̀ kán bá bí ẹrẹ gbé kútùbà ẹ̀ jáde kán gbé kútùbà mi sẹ́gbẹ̀ẹ́ kútùbà ẹ̀ ó wá jáde wọ́n sọ̀rọ̀ èèyàn kan èèyàn lásán tí ò nítumọ̀ lẹ́nu tiẹ̀ Mudeeru ni wọ́n nítumọ̀ olórí ibú ọmọ yìí wọ́n èèyàn jákujàku ẹ̀rán tọ́lọ́hún ò ní fèrè fún yìí so wọ́n wá ń pọ́n ilé àwọn èèyàn dẹ̀ ń pè mí ẹ wo fídíò ó tún ti sọ báyìí ta lóhun ta ní ẹ ta ló fún wèrè mufti ta ló fi wèrè jẹ mufti àwọn wo ẹ rí Sheikh Abdulrazak Ṣọlá ni ẹ wo èèyàn ẹ wo bó ṣe rí wọ́n bá sọ̀rọ̀ ẹ wo bí èèyàn ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ kò ní jáde kó máa báwọn èèyàn dá sọ̀rọ̀ ọkùnrin tí ọ̀rọ̀ tó fẹ́ ṣàlùmọ́ mọ́ láǹfààní ni wọ́n sọ ohun tí wọ́n ń pè mufti nìyẹn oṣù lórí ibú ẹ lọ fọmọ gáràjì jẹ mufti ọmọ gáràjì ẹ lọ fi jẹ mufti wọ́n lè ṣe fẹ́ kí ìlú yín ní kó rójútu fún lórí ibú ọmọ ẹ fi jẹ mufti amúgbó ọmọ ẹ fi jẹ mufti gbájú ẹ ọmọ ẹ fi jẹ mufti lórí ibú wọ́n máa sọ yìí pé wọ́n sọ gbá kan wọ́n sọ àwò kan ta ni wọ́
ta ni wọ́ jẹ́ pé Markaz ló fẹ́ máa rí fín Raabitah ló fẹ́ máa rí fín ta ni wọ́ wọ́n pọ́n ẹ lé wọ́n sọ ẹ́ déèyàn bàbàrà. Eléyìí àti lo wákàtí kan ní mo fẹ́ kó preamble ni à ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run kọ́sẹ̀ yìí tó tán náà ni a tún ju cluster bomb kan a jùlẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. bàbá Sheikh Adam radiyallahu ta'ala anhu ọlọ́run bá ṣàlékún kẹ́ bàbá Mawlana Mudeerul Markaz ọlọ́run bá ṣàlékún àlàáfíà àtẹ̀mí gígùn pẹ̀lú àná Muhammad wájú Ọlọ́run. Bismillahir Rahmanir Rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim li ilafi Qurayshin إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله